um àfàìmọ̀ kí King Dr. Wasiu Ayinde Marshal kó má padà já sí wípé àwọn ni wọ́n máa padà jáwé olúborí láti bọ́ sórí àpèrè Àwùjalẹ̀ o. Èyí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ o, nítorí pé kí ni, bí irọ́ bá lọ ní 20 ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí òun lòtítọ́ máa bá a. Ẹ bá mi share fídíò yìí, gbogbo ẹ̀yin onílàákàyè, gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá tí ẹ̀ ń wo ètò yìí, nítorí pé kí ni, alleged ẹ̀sùn tí wọ́n fi kan Alhaji Wasiu Ayinde òun ni wípé Alhaji Wasiu Ayinde ò tan mọ́ ìdílé lọ́balọ́ba, tí àwọn ìdílé Fusengua tí wọ́n sọ wípé àwọn ò mọ Alhaji Wasiu Ayinde rí. Eléyìí túmọ̀ sí wípé tó bá padà ṣe findings, tó padà rí wípé Alhaji Wasiu Ayinde ó tan mọ́ ìdílé lọ́balọ́ba tó lẹ́tọ̀ọ́ láti jẹ Àwùjalẹ̀, ṣé ẹ rò wípé èèyàn kan dẹ̀ tún wà tó lè bá Alhaji Wasiu Ayinde figagbága lórí ọba Àwùjalẹ̀ tí wọ́n fẹ́ jẹ yìí? Ẹ wá jẹ́ kí n wá sọ fún yín, àṣírí ti tú o. Ẹ gbọ́ ohùn tí arákùnrin kan láti ilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n tan mọ́ ìdílé lọ́balọ́ba, àwọn ìdílé tó ń jọba ní ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa Fusengua, pàápàá jùlọ nígbà tí Alhaji Wasiu Ayinde Marshal Olúwayé Fújì, tí bàbá wa ọba Síkírù Adétọ̀nà tí wọ́n ṣẹ̀ wàjà láìpẹ́ yìí, Àwùjalẹ̀ tàná, tí wọ́n fi Alhaji Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ǹjẹ́ ipa wo ni Fusengua, ipa wo ni wọ́n kó nígbà tí Alhaji Wasiu Ayinde di olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú? Àti wípé ipò olórí ọmọ ọba Ìjẹ̀bú yìí, ṣé ordinary person ló ń jẹ́? Ṣé anyhow person kọ́ lè kówó dé kó lóun fẹ́ di olórí ọmọ ọba? Gbogbo ẹ̀ ní Mr. Adébáyọ̀ ni wọ́n ti bá wa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láti ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ gbọ́ ohun tí wọ́n wí. Ẹ káàsán. Ní tí mo kàn lè sọ fún yín bẹ́ẹ̀ tó yẹ pé lórí ọ̀rọ̀ ti Wasiu Ayinde K1, ọmọ bíbí inú Ìjẹ̀bú Òde ni, torí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ ọba ni mí, ọmọ ọba Ọdẹ́bùnmi. Ṣé ń gbọ́? Ọmọbìnrin dẹ̀ ló ń ju ọba lówù Kìjà, ọmọ ìdílé Ẹ̀gínrìn, ibi tán ti ń rọ ọkọ́ tán ti ń ràdà, òun ni mí. Àwa ni Jágínrìn. Jágínrìn kan tán jẹ ẹsẹ̀ ò pé, ọmọ oyè wo náà pè tán fi mú Jágínrìn? Lóòótọ́ náà ìdílé náà ti mú, ọmọ oyè mélòó náà pè? Ṣé pé bóyá ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí gbogbo ọjọ́ fi ń ṣe? Ẹ jẹ́ ká listen sí ọdíò yẹn délẹ̀ o. Agboolé Ọdẹ́bùnmi ń bẹ̀, olórí alágboolé Ọlọ́wá, ibẹ̀ làṣẹ ti ń jáde. Kò sí ọmọ oyè kan tán pè ńbẹ̀ tẹ́fi sọ pé ẹ jẹ́ Jágínrìn. Ẹ já gbàgbé yẹn. Lórí ọ̀rọ̀ Wasiu Ayinde, ọmọ Fìdípọ̀tẹ̀ ni, ọmọ ọba ni. Ṣé ń gbọ́? Ẹni tó ń sọ̀rọ̀ yìí, ṣé rántí pé ọmọ ọba lòun náà? Ẹni yìí wá sọ wípé lórí ọ̀rọ̀ ti Wasiu Ayinde, ọmọ Fìdípọ̀tẹ̀ ni o, ó ní ọmọ ọba ni Wasiu Ayinde tó confam. Kí ló wá fà á tídìlé Fusengua tí wọ́n sọ pé àwọn ò mọ Wasiu Ayinde rí? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Èèyàn dẹ̀ nídìílé ìyá kó má nídìílé bàbá. Ìyá bàbá ẹ̀ ó lè wá láti family of Fusengua. Torí kò lè dédé máa jà kítan pé òun jẹ́ bí wọn. Ọ̀tẹ̀ ló dé náà fi ń ṣe rádaràda. Ká tẹ̀ sọ pé òun Fìdípọ̀tẹ̀ o, àwọn náà ń jọba pé kò tí kàn wọ́n o. Ráìtì wọn ò gbọ́dọ̀ máa sọ pé kì í ṣe ọmọ ọba, kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde. Ṣé ń gbọ́ báyìí? Olórí ọmọ ọba tó ń dẹ̀ máa ń jẹ tó ń jẹ yìí kì í ṣe ọ́nárì. Pé wọ́n kàn fún èèyàn pé táìtù. Ọ̀tẹ̀ náà fi ń sọ bẹ́ẹ̀, wọ́n ṣe sọ bẹ́ẹ̀ fún Ọ̀ṣun Bàṣọ̀rọ̀mí pé táìtù ni. Ọmọ ọba, ọmọ ìdílé ọba náà gbọ́dọ̀ fi jẹ́. Àrẹ̀mọ tó fi jẹ kinní kan, oyè yẹn ni táìtù. Ó lè wù mí kí n wò pé òun ṣe dáadáa pẹ̀lú mi kí n àrẹ̀mọ ọba, táìtù nìyẹn. Olórí ọmọ ọba láti bó síbo, wọ́n á fi ọmọ Ìbàdàn àbọ́mọ Èkìtì àbí ọmọ kinní kan wọ́n fi ṣe olórí ọmọ ọba, kò sí nǹkan tó jọ. Bí oyè ìdílé ni, oyè méjì ló gbàǹgbà náà.
wọ́n tún fún ní Ọ̀túnba Fìdípọ̀ Tẹ̀mọ́lẹ̀. ṣé ń gbọ́ wọ́n ní nígbà tí Wasiu Ayinde jẹ́ olórí ọmọ ọba Ìjẹ̀bú wọ́n ní ordinary person tí ó kè tí ò tán mọ́ ọba tí ò ṣe ìdílé lọ́balọ́ba wọ́n ní kó lè jẹ oyè ọmọ ọba wọ́n wá ní Wasiu Ayinde tún jẹ Ọ̀túnba Fìdípọ̀ Tẹ̀mọ́lẹ̀ gẹ́gẹ́ bá a náà dẹ̀ ṣe mọ̀ pé lára àwọn ruling house tó lẹ́tọ̀ọ́ sí orí àpèrè Àwùjalẹ̀ òun náà ni family Fìdípọ̀tẹ̀ wà tí Wasiu Ayinde tún wá jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ó ní agbára pọ̀ bàbá yìí tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí o. kì í ṣe ọmọ ọba náà máa fún gbogbo yẹn. ìyá bàbá ẹ̀ lè family mọ́ wọn ní Fìṣùgbò wa ń bẹ̀ kò síbi tí ìran òdede orí èmi ń sìn lọ́dọ̀ wa Jágìnrìn ni wa ní Dèlè. Ìyá bàbá mi ń sìn àtúntọ̀ mọ́ ibi tí mo ti ń jẹ́ Kúkù látọ̀dọ̀ ìyá bàbá mi ni wọ́n fi ń pè mí Kúkù Ọdẹ́dínà ní Gbóbùrú Ọdẹ́dínà ibẹ̀ náà ni Kúkù ti jáde. Nǹkan kan ṣo ní gbogbo wa ókè tí nǹkan bá kàn wọ́n nílé Kúkù àbí Ọdẹ́dínà èèyàn mélòó ló mọ̀ mí àwọn Ọdẹ́dínà nìkan ló mọ̀ mí èèyàn mélòó ló mọ̀ mí àṣẹ Kúkù nídìílé Kúkù mẹ́ ọ̀tọ̀ wọn tó mọ̀ pé ṣéyàn nílé ìyá kó má nílé bàbá ni sẹ́rí tí ìjà bá wà ń bẹ̀ kán parí ẹ̀. ṣé ń gbọ́. tíjà bá wà ń bẹ̀ kán parí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tẹ́ bá láìkí aláyè ẹ̀ máa lẹ́ẹ̀ láìkí ẹ̀ ni. èmi dẹ̀ rí pé. ṣé rí ọ̀rọ̀ tí máa yìí tí wọ́n fẹ́ mẹ́nu lé yìí ẹ jẹ́ ká listen ká wo ọ̀rọ̀ yẹn dáadáa ó máa wá yé wa wípé Wasiu Ayinde ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun fẹ́ jọba Wasiu Ayinde náà ti ń roko lẹ̀ láti di ọba ó ti la ọ̀nà oríṣiríṣi lẹ̀ ọ̀kan ń bẹ òun ni ohun tí bàbá yìí fẹ́ sọ yìí o wípé látara àwọn tó ń bá Wasiu Ayinde ṣiṣẹ́ tí wọn kì í ṣọmọ Ìjẹ̀bú arákùnrin yìí jẹ́ kó yé wa wípé nítorí tàwọn ọmọ Ìjẹ̀bú tí wọn ò níṣẹ́ Wasiu Ayinde gbàṣẹ́ lọ́wọ́ àwọn tí wọn ò kí ń ṣe ọmọ Ìjẹ̀bú láti gbé fún ọmọ Ìjẹ̀bú wípé ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká kọ́kọ́ jẹun náà tára alé bá jẹun tó yó tán ló ṣẹ̀ṣẹ̀ kun aráàta títí lọ dé ilé iṣẹ́ ẹ wo iye hòtẹ́ẹ̀lì ẹ wo iye apátímẹ́ǹtì tí King Wasiu Ayinde tán ní sí Ìjẹ̀bú mélòó lọ ní sábẹ́òkúta mélòó lọ ní sẹ́kọ̀ọ́ mélòó lọ ní sàbújá mélòó lọ ní síbàdàn mélòó lọ ní sọ́ṣun àbí stéètì wo ni wọn ti ń pe Alhaji Wasiu Ayinde lọ ṣeré máyégún ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ má lọ́ọ́ má ti jẹ́ abẹ́mọ̀ṣá máyégún fún ilẹ̀ Yorùbá bàbá wa láàfin Ọ̀yọ́ ikú bàbá yèyè kọ́lọ́n bá a fi ọ̀run kẹ́ wọn bàbá wa Ọwọ́adé tí wọ́n dẹ̀ débẹ̀ lónìí wọn ò revoke oyè yẹn mọ́ Alhaji Wasiu Ayinde lọ́wọ́ o wọn ò ṣe kí ni wọn ò revoke oyè yẹn ẹ wá gbọ́ kó má dàbẹ̀ ní pẹ́ tẹ́lẹ̀ náà lèmi náà máa ń bu gbòǹgbà tó ti wá ń ṣe ọmọ dáadáa ẹ mọ nǹkan tó ti ṣe tó ti ìfẹ́ sí Ìjẹ̀bú ń bẹ̀ tó ṣe dáadáa fún yín àìmọye ọmọ yín tó níṣẹ́ lọ́wọ́ tó sọ dèèyàn ẹ mọ iye èèyàn tí Wasiu Ayinde lé lẹ́yìn ẹ̀ ni. ṣe gbọ́ ṣá bàbá yìí ní ẹ ò mọ iye èèyàn tí Wasiu Ayinde tó lé dànù lẹ́yìn ẹ̀ látàrí pé kí ni káwọn ọmọ Ìjẹ̀bú kí wọ́n lè jẹ́ ń bẹ̀ kí wọ́n lè rí pọ́nlá kí wọ́n lè ṣe kí ni ó ní àgbà ẹ̀yìn ọmọ Ìjẹ̀bú ẹ má ya alájẹsẹ́ o ẹ má ṣe kí ni ẹ má ya alájẹsẹ́ ẹ má ya alájẹsẹ́. ọmọ Ìjẹ̀bú de ló kó sẹ́yìn jọ pé kọ́ńtà máa rí wọ́n bọ́ mú bẹ́ẹ̀ tí wọ́n bọnu tó tẹ́mi kàn lè sọ bẹ́ẹ̀ ni ẹ o ẹ bá ní ìbéèrè míì ẹ tún béèrè rádaràdà náà ṣe fọ́tò tó wà bẹ́ẹ̀ yẹn tẹ́ ń wò lójú WhatsApp náà. so ṣé ẹgbọ́n ọ̀tí bàbá yìí sọ ọ̀rọ̀ tó dá bàbá yìí lójú ni wọ́n ń sọ okay ṣe tí wàá mọ the funnest part ẹ má jẹ́ kí n fẹnu sọ ó yá ẹgbọ́ the funnest part. kí n tún jẹ́ ayín kétra níyàwó mi níjọ́ tí Wasiu ń jẹ olórí ọmọ ọba àwa pẹ̀lú kọ́rìsì ládàá ń bẹ̀. ṣé ẹgbọ́n ṣákẹ́ lè mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe aráàta sí Wasiu Ayinde ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe aráàta sídìílé Fúsẹ̀ǹgbúà ẹni tó rọ̀tún tó wó sí ni ẹ wá gbọ́ ẹgbọ́n tó sọ. nínú agboolé ní Fìdípọ̀tẹ̀ àwọn Fìṣùgbò wa yìí gbogbo wọn àti tí wọ́n sọ pé kìnnìkan gbogbo wọn wá gbọ́ oúnjẹ lọ́n lóúnjẹ bí
tọ́ ló ń jẹ bí wọ́n kọ́kọ́ wá ń jẹun tẹ́lẹ̀ wọ́n á jẹun nígbà tó yá àwọn kọ́kọ́ ń gbé kúlà lọ ni wọ́n á gbé kúlà wọ́n á gbé nígbà tó wá rí pé àwọn ẹlòmíì wá fi ń parọ́ wọ́n ní kí gbogbo ẹbí wa máa jẹun láti fi ṣùgbọ́n wa yìí tẹ bá lè táàgì aláyé kẹjẹ ń bá aláyé sọ̀rọ̀ wọ́n dẹ̀ pé Chorris tí Chorris ò bá fẹ́ tòótọ́ àwa máa sọ òótọ́ ọbẹ̀ tó ti yé yín fọ́tò àwọn tó bá mọ̀ pé wọ́n wá ń gbóúnjẹ ń jọ yẹn níjọ́ oyè kìíní ẹjọ́ technical issue ni o kò tá a fi ń play ó disconnect ni o so ẹ yẹ ká máa gbádùn ìjọba. tí Chorris ò bá fẹ́ tòótọ́ àwa máa sọ òótọ́ ọbẹ̀ tó ti yé yín fọ́tò àwọn tó bá mọ̀ pé wọ́n wá ń gbóúnjẹ ń jọ yẹn níjọ́ oyè aláàjì tí wọ́n ń gbóúnjẹ ní fìdípọ̀tẹ̀ tó ní oúnjẹ fùsìgbùwà tí fọ́tò bá wà ń bẹ̀ fídíò yẹn kan gbé jáde wọ́n jájọ máa fa lọ kò jẹ́ bí ilẹ̀ wá ń gbóúnjẹ tẹ́ ní oúnjẹ bí. ṣé ń gbọ́ báyìí. 7 days la fi dáná ń bẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn kò sí wàhálà. ṣe rí i pé máa yìí wá láti wá clarify everything tó ṣókùnkùn sójú gbogbo ọmọ aráyé látàrí wípé tọ́rọ̀ bá ti ń di ọ̀rọ̀ ipò everybody náà ló máa ń sáré wípé kí ipò yìí kó já mọ́ mi lọ́wọ́ kí ipò yìí kó já mọ́ mi lọ́wọ́ àmọ́ kò yẹ ká torí wípé kí ipò kó já mọ́ wa lọ́wọ́ ká wá dìnnà ìyẹn ọmọ ìyá wa ẹ jẹ́ ká jọ ṣe kí ni ẹ jọ figagbága ṣẹ́gun báyìí ni àbí torí pẹ́yìn náà ti rí wípé criteria téèyàn fi ń jẹ ọba àwọn criteria téèyàn fi ń jẹ ọba ẹ ti rí wípé nínú gbogbo criteria téèyàn fi ń jẹ ọba gbogbo ẹ ló pé sára Wàsíù Àyìndé tó tún lé pàápàá torí pé kí ni tí wọ́n ní gẹ́gẹ́ according to the noise tó wá confirmed àpò yẹn pariwo according to the news tó wá confirmed ni wípé àwọn tí wọ́n jáde tí wọ́n sọ pé àwọn wà interest nínú oyè Àwùjalẹ̀ yìí wọ́n ní wọ́n lé ní 60 bí èèyàn 60 ló jáde nínú àwọn èèyàn 60 tó jáde yẹn tí wọ́n bá wo báwo ni credibility oníkálukú sórí ipò yìí ta ló ṣe nǹkan sílùú ta ló ṣe dáadáa ta ló ní orúkọ rere ta ló wà connected ta ló lè gbé ilẹ̀ Ìjẹ̀bú lọ síwájú dáadáa ta ló lè gbé ilẹ̀ Yorùbá globally ẹ wo bí Alhaji Wasiu Ayinde ẹ wo bí tí wọ́n elevate orin Fuji Dele ni ẹ wo bí tí wọ́n take Fuji Dele ni globally so tí irú èèyàn bá yẹn bá bọ́ sórí àpèrè ọba ìlú Alhaji Wasiu Ayinde is a man of discipline is a man of ambition is a man of determination nínú 100% tó bá wò pé ó yá ẹ jẹ́ ká pín nínú 100% yìí ẹ̀yin 60 tẹ́ jáde yẹn ẹ jẹ́ ká wo credibility yín ẹ jẹ́ ká wo influence yín ẹ jẹ́ ká wo connection yín ẹ jẹ́ ká wo làákàyè yín ẹ jẹ́ ká wo disciplinary yín ẹ jẹ́ ká wo credibility yín wàláì Alhaji Wasiu Ayinde nìkan máa kó 80% kò sẹ́ni tó lè jiyàn sí eléyìí kódà Balógun Èkó tí wọ́n ń ṣẹnu yánmọ̀yánmọ̀ sí Alhaji Wasiu Ayinde tí wọn ò wọ́n aṣọ wọn níbi tó ti gbé fàyà ẹ sọ pé ẹ ní ọmọ oyè ìdílé yín ló kàn fún ìdí èyí ẹ ní ọmọ oyè yín tẹ ní sorúkọ ẹ fi fọ́tò ẹ̀ síta sọ̀rọ̀ dáadáa nípa ẹ̀ Alhaji Wasiu Ayinde tó ní dáadáa tí gbogbo àgbáyé mọ̀ òun lẹ wá fẹ́ máa bá tiẹ̀ jẹ́ òun wá lẹ wá fẹ́ máa takò ṣé ẹ rò pé ẹ lè takò Wasiu Ayinde kẹ́ ẹ jẹ lọ ṣá ẹ kéré kí ni mo sọ ọmọ oyè yín ni kẹ́ ẹ gbé jáde wàhálà ìtẹ́ bá pe irú àwa yìí ẹ ló lágbájá ọmọ oyè ni ó yẹ bá wa interview ẹ kí ló dé I am a media man a máa interview a máa gbé ẹni yẹn síta àwọn èèyàn máa mú ẹni yẹn kí ni dáadáa tẹ́ni yẹn ti ṣe sílùú Ìjẹ̀bú kó wá sọ kí lakitiyan tẹ́ni yẹn ti kó lórí ìdàgbàsókè Ògùn state lápapọ̀ kẹ́ni yẹn jáde kó wá sọ iléeṣẹ́ mélòó lẹ́ni yẹn ní Ìjẹ̀bú kó jáde kó wá sọ èèyàn mélòó ló ń ṣiṣẹ́ ló ń da ẹ̀ tó jọmọ Ìjẹ̀bú tó employ kó jáde síta kó wá sọ kó lọ fà
condemnation ẹ má ṣì mí gbọ́, mi ò sọ wípé dandan àpèrè yẹn Alhaji Wasiu Ayinde ni kí wọ́n impose oyè yẹn lé, no, ẹ jẹ́ ká ṣe eré, ẹ jẹ́ ká pin ire ká láàáre, ẹni tí ifá ẹ̀ bá kún jù, ẹni tó bá wà more influential, ẹni tí agbára ẹ̀ bá ká position yẹn tó máa gbé ibi tí bàbá Adétọ̀nà tí wọ́n bá iṣẹ́ yẹn dé tó máa continue láti máa gbé iṣẹ́ yẹn lọ síwájú, tí ó ní pull iṣẹ́ yẹn back, tí ó ní jẹ́ wípé tó bá fi jọba tán dúkìá onídúkìá ló dẹ́kun tó máa gbẹ́sẹ̀ lé, tí ó ní jẹ́ wípé tó bá jọba tán owó ìlú ló kàn tó máa kó jẹ, ẹni tó ti ní owó tó ti ní ọlá tó ti ní ọrọ̀ tí ó sì tó fẹ́ fi owó ìlú ṣe mọ́, òun ló yẹ lóye o, òun ló ṣe kí ni, òun ló yẹ lóye. Bayo Black lórúkọ tèmi, a ó máa bọ̀bẹ̀ ní ibẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ náà. Mo kí gbogbo ojú tó ń wò mí, fẹ́yìn tẹ́ bá ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe button yẹn, kẹ́ẹ̀dẹ̀ tán notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ń drop new video. Fẹ́yìn tẹ́lẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀, mo kí yín, ibi tí ẹ ti ń rí owó tẹ́lẹ̀ fi ń ra dátà láṣẹ Elédùmarè, àgbà náà ní wọbẹ̀ o. Bayo Black lórúkọ tèmi, mo sọ yìí, mo dúró ná, ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀, a ó máa bọ̀bẹ̀ ní ibẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ náà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ní tí yín tòótọ́, Bayo Black lórúkọ mi, mo sọ yìí, mo dúró ná, ire o.